Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí Ọjọ́rú Wednesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Wàhálà nínú ẹgbẹ́ òṣèlú Labour lábẹ́rẹ̀. Àbúrò ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ láti máa fìyà jẹ àwọn ọmọ ẹgbẹ́ tó bá ṣàìgbọràn sí i. Sáà rẹ̀ ti dópin. Ṣíṣàgbékalẹ̀ ìpàdé àwọn ìgbìmọ̀ aṣiṣẹ́ kiri jíjẹ olórí igun kan ọ̀kafọ̀ ló ń kùn bẹ́ẹ̀. Àjọ INEC kò ṣe dáadáa tó pẹ̀lú ohun tó sọ pé sáà àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú Labour ti dópin. Àbúrò ló sọ bẹ́ẹ̀. Ìlérí tí ààrẹ Tinubu ṣe fún MSME kì í ṣe ìlérí orí ahọ́n lásán o. Shettima ló sọ bẹ́ẹ̀ lábẹ́rẹ̀. Igbákejì ààrẹ Shettima ṣí ilé ìwòsàn alábọ́dé, ilé ìtajà aṣọ àti ẹ̀rọ ìmọ̀ òde òní ìgbàlódé fún MSME ní ìpínlẹ̀ Benue. Níṣe ni ìlera Tigrani kàn ń fojoojúmọ́ burú sí i lẹ́yìn oṣù mẹ́fà tí wọ́n ti tì í sí àhámọ́. Ọ̀gá àgbà Binance ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Tinubu yóò ṣe ìpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè China nílùú Beijing. Àjọ NEMA ti ṣe àgbéjáde rẹ̀ pé ènìyàn 51 ló gbẹ̀mí mì nígbà tí àwọn ẹgbẹ̀rún lọ́nà 131 fi ara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù lápá àríwá orílẹ̀-èdè yìí. Àjọ NAFDAC yóò máa fi ọwọ́ líle mú àwọn tó ń ṣe búrẹ́dì tí wọ́n ń lo èròjà saccharin sínú ẹ̀. Olóyè dókítà George Moghalu ti kọ̀wé finú ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Ìròyìn eré ìdárayá. Akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣàgbékalẹ̀ àwọn ikọ̀ tí yóò lọ fi kojú orílẹ̀-èdè Benin Republic àti Rwanda nínú ìdíje AFCON qualifier. Ẹ lè tẹ̀lé wa kẹ́ ẹ sì darapọ̀ mọ́ wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.